àwọn àfọ ológun, àwọn onídán, àwọn ẹgbẹ̀jì, mọ̀ tó wà ń ta nísìnyí. Tí ẹ bá wà ní àdúgbò kan, tí ẹ bá ní olúwo ládùúgbò yín àbí babaláwo, òun àti máàmù ni ó jẹ́ best friend. Bẹ́ẹ̀ bá wá máàmù lọ́lé wọn ni àwọn ti lọ́dọ̀ ọ̀rẹ́ wọn bàbá abọ́ rẹ̀. Tẹ́ bá lọ ọ̀dọ̀ bàbá abọ́ rẹ̀, ilé máàmù lẹ́tì bọ́hùn náà, àáfà àti ológun wọn wá di wọléwọ̀de, wọ́n exchange notes, wọ́n ń fi àṣírí wọn fi hàn ara wọn. Ẹ̀gbọ́n tí Sheikh Adam sọ, bàbá sọ wípé ta'ati sihiri min rawasibil jahiliya. Wọ́n nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ara wọn àáfà tí wọ́n kúndùn oògùn, kódà ẹlòmíì ò tún máa tàwọn ọmọ kéwò pé ẹ máa jẹ jíjẹ tí ẹ bá sàrámù, ẹ máa mú mímu tí ẹ bá sàrámù, torí mi àáfà yín máa ń jẹ la ilaha illallah. Jíjẹ wo ni èé sàrámù? Àáfà tó bá jáfà gidi darí àwọn èèyàn lọ síbi kọ́mọ ṣàdúrà, kọ́mọ ké Quran, ó ti tó ní agbára tí ò sí agbára kan tó lè tẹ́rí sí i. Ká máa wá tán àwọn èèyàn, ká máa gé wọn pé ẹ máa jẹ jíjẹ kan, ẹ máa mú mímu kan. Nínú agbo oògùn tó o bá dé level kan, ọ̀ ní mọ̀ yàtọ̀ tó jẹ́ àlàálì àti tó jẹ́ àrọ́mù ma. Torí pé nínú oògùn in tó fẹ́ lò lè jẹ́ àlàálì, àmọ́ in tó fẹ́ fi ṣe yóò sì jẹ́ àrọ́mù. Lápèjúwe, tí wọ́n bá ní kó o mú ògúnfe, bóyá ẹsẹ̀ rẹ̀ àbí nǹkan kan lára rẹ̀, kó o mú ewé kíní báyìí, àmọ́ kí ni wọ́n fẹ́ fi ṣe? Wọ́n fẹ́ fi ṣe oṣoolẹ̀ fún ọ. Kí ni wọ́n ń pè lóṣoolẹ̀? Àwọn àlìjánu tí ó máa já àwọn èèyàn ń búlálà kan wá bọ̀ ra ọjà, àwọn ní ń jẹ́ oṣoolẹ̀. Àlìjánu tí ó máa ti àwọn èèyàn wá. Àwọn àbàjẹ́ ń bi kíní débi wípé èèyàn kọ́ mọ́sálásí wọ́n sì rí ẹlẹ́dẹ̀ mọ́nú lẹ̀. ń sọ ìtàn fún yín o, recent happening. Èèyàn kọ́ mọ́sálásí, wọ́n wá rí ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀. Ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ni wípé wọ́n rí wọn tí wọ́n ń gbẹ́ kòtò lóru. Ará àdúgbò wá dìde pé kó má jẹ́ èèyàn ni wọ́n ń rì mọ́lẹ̀. Wọ́n wá lọ pé àwọn ọlọ́pàá wá. Ìgbà táwọn ọlọ́pàá dé, àfáà jáde sí wọn ní kí ló dé? Wọ́n ní ẹ̀rín kankan mọ́lẹ̀ nǹkan kan fẹ́ wo bẹ̀, ó lẹ́ lọ wo ẹlẹ́dẹ̀ ló wà ń bẹ̀. Ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ lò fún, ó ní àáfin pèrò náà ni. Ó dààmú wọn fẹ́ béèrè lọ́wọ́ yín, tó bá jẹ́ màálù ni wọ́n rì mọ́lẹ̀, ṣé àrọ́mù ni màálù ni? Ni mo fi sọ pé ẹni tí ó bá sọ àwọn èèyàn nù ni ó máa sọ wípé kẹ́nìkan máa jẹ jíjẹ tí ẹ bá sàrọ́mù, ẹ máa mú mímu, ó fẹ́ kó àwọn èèyàn sínú parun ni, torí pé mo ti ń sọ. Lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa oògùn idán, wọ́n mọ̀ pé ọ̀rọ̀ kọ́mpónẹ́ǹtì ń ta lò ó já láàlẹ́ ó já rọmù kan ó jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ àníyàn kí la fẹ́ lò nǹkan fún. Sẹ́ni tó ṣàdúrà fún yàn tí wọ́n fẹ́ sotíra mọ́ ẹnu àgbò tí wọ́n pa, sẹ́yìn wọn náà sẹ́ àlàálì kọ́ ní kápẹ́ran ni. Àmọ́ ẹran tí wọ́n fẹ́ pa wọn ó ti ní nǹkan kan tí wọ́n sọ sí lẹ́nu, wọ́n mọ̀ wá mú jàkadì pẹ̀lú ògúnfe pé nígbà yín lọ bí mo ṣe wá níṣe lọ nífẹ̀ẹ́ kankan sí mi lẹ́nu. Àwọn náà láwọn onígbà àfi tí kinní wọn bá wọ ẹnu ẹ̀, tó bá tó wọ ẹnu ẹ̀ ni wọ́n tó yọ ọ̀bẹ sí i. Èyí wọn náà tún kọ́. So nípa bẹ́ẹ̀, ìmọ̀ràn mi fáwọn atájọ́ máa ké ó tẹ jáwọn àbúrò mi, òun ni wípé agbára tá a bá nínú ìsìláàmù yìí ó tó wa ní bùkátà sí nǹkan kan mí mà. Agbára ká jí láàárọ̀ ká ti ní hizbu Qur'an tó yẹ ká kà, ẹni tó bá lágbára isu 10, ẹni tó lágbára 20, ẹni tó lágbára 5, òun ni kẹ́ ẹ dún ní má azkar, àwọn tá a máa wí pẹ̀lú ohùn tó já sí wípé iṣẹ́ tí oògùn ò lè ṣe àwọn kìíní yìí ń ṣe fún wa. Ó ti tó wa. Ẹ má jẹ kankan, ẹ má mú kankan, ẹ má lá kankan, ẹ má fi kankan wẹ̀. Ẹ bá Ọlọ́run ọba dúró. Bẹ́ẹ̀ bá Ọlọ́run ọba dúró, ẹ bá Ọlọ́run ọba ju ibi tẹ́ ẹ lérò lọ bí iznillah.